ó sì lè mọ tú báíbù, ó sì lè mọ ṣe kinní kan. Dùnú mo wá sàn wádìí kan mo wá rí pé ó wá ń ṣe mí lè mọ̀ pé Kan Mallam Yusuf Adépọ̀jù tí wọ́n tún kéré. Kódà ní tí Mallam Yusuf Adépọ̀jù ń ṣe nǹkan gidi ni, ṣùgbọ́n ó lè jẹ́ nǹkan tí ó dá lójú mùnáfíkì mùsùlùmí àti lójú kìrìsìtẹ́nì. Kí ló dé tí ń pè àpá mùsùlùmí gan ní wàhálà gan? Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ ìwé táwọn kan ti ṣe láti bíi sẹ́ńtírì bíi 10 12 lọ sẹ́yìn lọ́hùn tí wọ́n ti ṣe nípa Islam láti fi bà orúkọ Islam jẹ́, láti fi sọ Islam ló kọ bú lójú àwọn èèyàn, létí àwọn èèyàn. Ẹ lọ wo, ẹ rí Google, ẹ rí ní gbogbo àwọn search engines yẹn, ẹ bá ń bẹ̀. Ìyẹn nìkan tó wá kọ́. Ẹ lọ wo oríṣi àwọn sinimá oríṣiríṣi tí wọ́n ti ṣe láti fi bà, tí wọ́n ṣe nípa Ànábì sallallahu alaihi wasallam, tí wọ́n ṣe nípa àwọn sàhábà, wọ́n ṣe nípa Ànábì Ọlọ́run láti fi bà Islam jẹ́ náà ni. Ẹ lọ, ìyẹn ò tún wá tán síbẹ̀ o. Lẹ́yìn bíi 300 years tí Islam ti wà níbí báyìí, tí àwọn Christian missionary tí wọ́n dé, tí wọ́n gbé Western education dé. Kí ló dé tí wọ́n fi condition pé ẹni tí ó bá lọ school gbà yẹn ó gbọ́dọ̀ di Christian? Kí ló dé tí wọ́n fi condition yẹn sí? Tó bá jẹ́ pé wọ́n gbé wá fún humanity, kí ló dé tí wọ́n fi condition yẹn sí nígbà yẹn? Torí mo rántí dáadáa pé àwọn bàbá wa kan tí wọ́n lọ Baptist college, wọ́n máa ń sọ̀tàn yẹn fún wa dáadáa. Àwọn kọ̀ọ̀kan tí wọ́n padà nù wọn tí wọ́n ò di Christian, wọ́n dá ọkọ̀ àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́gbà tí wọ́n jẹ́ mùsùlùmí, tẹ́ pé mùsùlùmí ní background wọn, tẹ́ pé wọ́n padà di Christian látàrí òfin tí wọ́n fún wọn tí wọ́n ò lè control ẹ̀mí ara wọn padà mọ́. Baptist college irú ẹ̀ wá ń wo náà, ó bá páàtì náà ló di Bowen University lónìí. Kí ló dé? Kí ló dé tí ìyẹn wá ń bẹ táàrí yẹn sọ? Kan Mallam Yusuf Adépọ̀jù táwa ń sọ̀rọ̀ wọn pé oní ń ka bíbélì, oní ń dá wàhálà lẹ̀, oní ń ṣe kinní kan. Ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀? Wọ́n bẹ̀rẹ̀ ní ìsìn gbogbo táwọn sọ èké tí ju 30 ọdún lọ. That was around ká pé 1990 làwọn bẹ̀rẹ̀. Ẹ wá wo 1990, èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan, ẹ wo ọjọ́ orí mi lónìí. Ẹ wo 1990 ìgbà tá a wà. Ẹ wo ìgbà tí wọ́n ti ń ba Islam ló kọjá, tí wọ́n ti ń ba Islam ló kọjá bọ̀ pẹ̀lú oríṣi àwọn strategy, oríṣi àwọn ọ̀nà, oríṣi ọ̀nà. Síbẹ̀ náà Islam gbòòrò sí ni. Kí wá ló tẹ́ fi wá ní mùsùlùmí ní alákatakítí? Ó kẹ́yìn tẹ́yìn náà wọ́n sọ pé mùsùlùmí alákatakítí ń dá wàhálà lẹ̀. Ẹ wo gbogbo ìgbà tí wọ́n ti ń ṣe kinní yìí bọ̀. Ẹ lọ sí Google, ẹ lọ mú ìwé tí àwọn àjọ mùsùlùmí kan ṣe, bóyá láti Saudi Arabia àbí láti ìlú kan tó jẹ́ mọ́ Muslim country. Ẹ lọ mú ìwé kan tí wọ́n ṣe jáde pé tí wọ́n fi tàbùkù Jesus, tí Jésù, ìyẹn Ànábì Ìsá ibn Maryam táwa gbàgbọ́. Ẹ lè rí mùsùlùmí kan kó dán wò láìláì láti fi tàbùkù Jésù láìláì kó ṣe ìwé kan, àbí kó wá lọ ṣe sinimá kan láti fi tàbùkù Jésù. Ẹ lè rí láìláì. Sinimá tẹ́ mọ̀ rí ni gan tí wọ́n fi tàbùkù Ànábì sallallahu alaihi wasallam. Torí pé kíni mùsùlùmí gbà pé Jésù òjíṣẹ́ Ọlọ́run ni. Àwọn Christian ni wọn ò gbà pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam, wọn ò gbà pé òjíṣẹ́ Ọlọ́run ni. Ẹlẹ́ẹ̀kẹta tó wá ń bẹ ni pé Mallam Yusuf tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ẹ lè rí kó tako Ànábì Ìsá láìláì tí ṣe Jésù. Àbíjọ́ wo lẹ rí tí mùsùlùmí kan tó wá gbé Bible bọ́ta ní ìsìn tó wá ní mo fẹ́ yẹpẹrẹ ìwé àwọn kinní kan, mo fẹ́ sunná? Ẹ lè rí. Àbẹ́rí mùsùlùmí kọ́kọ́ wá kọ́pọ́n fábọ́ta pé òun fẹ́ sunná? Ẹ lè rí. Because mo tó bá jẹ́ mùsùlùmí gidi kì í ṣe àdàmọ̀dì, yóò dùn lọ́nà kan ni. Torí ìdí èyí yẹn wá, mùsùlùmí èsì alákatakítí o. Àwa kọ́ la sì bẹ̀rẹ̀ wàhálà ẹlẹ́sìn dé o. N tá ń sọ yìí, ẹ tẹ̀ sí Google ẹ̀ náà bá ń bẹ̀, ẹ oríṣiríṣi ìwé, oríṣiríṣi sinimá, oríṣi àwọn kankan, oríṣiríṣi tẹ́ǹtì láti fi bà Islam jẹ́ láì mọ iye ọdún sẹ́yìn. Olú ọmọ Yorùbá, mo kàn ní kí n rọra sọ̀rọ̀ yìí ni. Gbogbo ẹni tẹ́ ń bu Mallam Yusuf Adépọ̀jù, Ọlọ́run ó bí yín o. Ọlọ́run ṣe kíni? Ọlọ́run ọba yóò bí yín. Àyàfi tó bá jẹ́ wípé
àwọn kan kọ́ ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa ba Islam lórúkọ jẹ́ tí èsì ilẹ̀ Yorùbá ń bí gan gbogbo àgbáyé. Kan Mallam tó bẹ̀rẹ̀ ní 1990 ìbẹ̀rẹ̀ táwọn Mallam sì bẹ̀rẹ̀ rí wọn ò wá láti máa ba ẹ̀sìn kankan jẹ́ bí kò ṣe pé láti máa correct àwọn errors, àwọn bí wọ́n ṣe ba orúkọ Islam jẹ́ bí wọ́n ṣe bàjẹ́ náà correct láti inú ìwé tí wọ́n gbàgbọ́. Ọlọ́run ní ìfún wọn mùsùlùmí tó bá ń doubt, Ọlọ́run ní la nufarriqu bayna ahadin min rusuli wa nahnu lahu muslimun. Ọlọ́run ní kò sí yàtọ̀ kankan láàrin gbogbo àwọn òjíṣẹ́ tá a rán. Àyàfi ká ṣe kí ni o, mùsùlùmí ni wọ́n. Kí ni wọ́n sì mú wá? Ó ní kẹ́límọ̀ la ilaha illallah, pé kí àwọn èèyàn onígbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo. Gbogbo òjíṣẹ́ tí wọ́n wá láyé pátá kí ni wọ́n ń gbógun tì? Wọ́n ń gbógun ti ẹbọ. Wọ́n ń gbógun ti ẹbọ. Ní kí wọ́n jọ mí lójú gbà mọ́ràn kìrìsìtẹ́nì kan táwọn náà sọ pé ẹni táwọn support yẹn ẹ̀sìn ẹbọ lẹ̀sìn wa, ẹ̀sìn ìbílẹ̀ wa ni, àṣà wa ni. Ẹ dákun, kí ni Bíbélì sọ? Bíbélì ní o lè sin mámónì pẹ̀lú Ọlọ́run. Kí ni mámónì? Kí ni Ọlọ́run? Ẹ tú fún gbogbo ayé.